atúndè, àwẹ̀nù, atúndè. Kódà gan èèyàn lè máa ṣe lójoojúmọ́. Ẹ jẹ́ ká lọ ra iyọ̀ tí wọ́n dì láàrin ọjà. Òun ni ká lọ wá. Ẹ wá tẹ̀ ní Èjì Ògbè. Èjì Ògbè tẹ́ máa tẹ̀ yẹn, ọwọ́ òsì lẹ ti máa bẹ̀rẹ̀ o. Ẹ rí, ẹ tẹ̀ báyìí. Ẹ rí mo ṣe ṣọwọ́. Ẹ tẹ̀ kejì báyìí. Ẹ tẹ̀ kan 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 báyìí. Ó ti yá mo lè sọ yẹn sìn. Bẹ́ẹ̀ ṣe máa tẹ̀ nìyẹn tí a fi pé Èjì Ògbè. Ẹ má mú báyìí o. Ẹ má ṣọwọ́ báyìí o. Ìka àárín tó gùn jù lọ, òun lẹ fi tẹ̀ ẹyọ kan. Lọ́wọ́ òsì lẹ ti máa bẹ̀rẹ̀. Ọwọ́ ọ̀tún, ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún, ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún, ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún. Bẹ́ẹ̀ ṣe máa tẹ̀ tí a pé Èjì Ògbè nìyẹn. Ẹ wá bọ́ra yín sí ìhòòhò ọmọlúwàbí tí ò sí ọ̀kan lára yín pátápátá. Ẹ wá kúnlẹ̀ tí ẹ gbẹ́nu súnmọ́. Ẹ yá sí lẹ́ẹ̀mẹ́ta ní ìbà Ọlọ́run ìbà ènìyàn léni o. Ìbà Ọlọ́run ìbà ènìyàn léni o. Ìbà Ọlọ́run ìbà ènìyàn léni. Ìbà yèyé, ìbà bàbá, ìbà orígun mẹ́rin láyé, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà àwọn tí mo tara wọn jáde. Lóyè mojúbà yín. Oṣù ilé àjẹ́ ilé mèrèlé mojúbà yín. Adáhùn ṣe òlé pásítọ̀. Babaláwo mojúbà yín o. Ẹ jẹ́ kí iṣẹ́ yìí jẹ́ fún mi o. Bí ẹranko igbó ṣe burú tó, ó ń yọ̀dín tó bá kú. Bí ẹranko ilé ṣe burú tó, ó ń yọ̀dín tó bá kú. Bí ata ṣe rorò tó, bí ata ṣe burú tó rorò tó, ó ń yọ ìdin. Iyọ̀ nìkan ni ò yọ ìdin. Èjì Ògbè o, Èjì Ògbè o, Èjì Ògbè o. Bá mi gbé gbogbo àbìlú ara mi, gbogbo àìríjà àìrímọ̀ àìrí náà ìlú ìpọ́njú wàhálà promise and faith bá mi mú kúrò lára mi. Torí pé iyọ̀ kì í yọ ìdin. Bẹ́ẹ̀ ni, àwa ṣàdúrà sí dáadáa ní ìhòòhò ọmọlúwàbí àkúnlẹ̀ tí ni o. Àwa gba sínú omi. Ọṣẹ tá bá ti ní sílé, ó ṣe ìṣẹ́ wá lọ́ṣẹ ìṣẹ́gun kan sínú ilé àbí ọṣẹ àtúndè kan. Ẹ lọ fi wẹ̀. Àkíyèsí á sí wẹ̀, wọn kì í tutọ́, wọn kì í tọ̀. Wọn kì í tutọ́ lójú ẹgbẹ́ máa wẹ̀wẹ̀ lọ́wọ́ kó máa tọ̀. Nǹkan máa tutọ́. Èkó ìyanu dá sí dáadáa nìyẹn o. Ká tó wá sọ pé òun lo ṣẹ́. A jẹ́ fún wa o. Ẹ mi ṣe àìfihàn mẹ́wàá. Ìkòròdú ni mo wá o. 081 31 83 64 77. 081 31 83 64 77. Tẹ́ bá níṣẹ́ mi tí a fẹ́ gbé fún mi, ẹ DM mi. Àdúrà wa gbà.